A kú dédé àsìkò yìí, a kú kó lè dà wá àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀. Ọlọ́run ọba àánú yóò gbàdúrà gbogbo wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí tí ṣe ọjọ́ Sátidé àbámẹ́ta, èyí tó kẹ́yìn sí ọ̀sẹ̀ ọjọ́ 11 nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu òun mà ló ti fi ipò pàtàkì lọ́kan nínú àwọn ipò tí orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ ẹ̀yẹ fún àwọn ènìyàn tó ti kó ipa takuntakun fún ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè tí wọ́n máa fi ń ta lọ́rẹ o. Òun ló ti fi ta ọba orí adé tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn orí adé gbogbo ní ilẹ̀ Ìjẹ̀bú, eyín ọba ọ̀mọ̀wé Síkírù Káyọ̀dé Adétọ̀nà, ni wọ́n ti fi oyè àti àmì ẹ̀yẹ ńlá ọ̀hún ni wọ́n ti fi ta lọ́rẹ, èyí tí wọ́n pè ní GCON, Grand Commander of the Order of Niger, tí wọ́n ti fi ta ọba orí adé ọ̀hún lọ́rẹ o fún ipa takuntakun tó ti kó fún ìdàgbàsókè ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù lábala ètò ẹ̀kọ́ àti ìlanilọ́yẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ti jẹ àǹfààní ọ̀hún lábẹ́ ọba náà. Ààrẹ Tinubu eléyìí tí igbákejì rẹ̀ Alhaji Kashim Shettima tó ṣojú fún níbi ayẹyẹ kan èyí tí wọ́n fi sọrí ọba Adétọ̀nà tí í ṣe ọba orí adé tilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀, eléyìí tí wọ́n tún fi ta lọ́rẹ wípé ó tọ́ láti gba ipò tó ń tẹ àmì ẹ̀yẹ ọ̀hún o. Ìgbákejì ààrẹ Shettima èyí tó ṣojú fún Tinubu níbi ayẹyẹ ọ̀hún tó wáyé lánàá tí ṣe ọjọ́ Jímọ̀ nínú ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọlábísí Ọ̀nàbànjọ, eléyìí tí wọ́n fi sàrí àmì àti ọjọ́ ìbí bàbá òun tó ń ti ọjọ́ tó ti lò lórí ipò àwọn tí wọ́n jẹ́ alálẹ̀ bàbá wọn o. Bàbá òun Kábíyèsí Adétọ̀nà eléyìí tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí 90 ọdún lórílẹ̀ alàyè 90 years, bákan náà tó tún ṣe ayẹyẹ ọdún 64 lórí ipò kábíyèsí tilẹ̀ Ìjẹ̀bú 64 years, eléyìí tí wọ́n kó méjèèjì pọ̀ tí wọ́n fi ṣe ọ̀kan gbòógì pẹ̀lú ìfilọ́lẹ̀ ìwé kan eléyìí tí wọ́n tún ṣe fún o. Níbi ayẹyẹ ọ̀hún èyí tó wáyé níbẹ̀ ni wọ́n ti sọrí gbọ̀ngàn kan nínú ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọlábísí Ọ̀nàbànjọ èyí tó ń bẹ nílùú Àgọ́ Ìwòye Ìjẹ̀bú o, ni wọ́n fi sọrí ọba Adétọ̀nà àti ilé ẹ̀kọ́ kan èyí tó wà ní Jos, èyí tó wà nílùú kan tí wọ́n pè ní Kúrú nílùú Jos lọ́hùn-ún. Ilé ẹ̀kọ́ náà èyí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú òfin àti ọgbọ́n inú ni wọ́n tún fi sọrí ọba Adétọ̀nà fún ipa rẹ̀ àti ìlàkàkà rẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè wà nínú àwọn orílẹ̀-èdè èyí tó máa tọ́ka nǹkan rere sí ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé o. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu, ó ní èèyàn láti dúpẹ́ ò fún ẹni tó bá ṣe dáadáa. Ó ní gbogbo ohun tí èèyàn bá ṣe ni wọ́n mọ̀ wípé ó ní ẹ̀san o. Ẹni bá ṣe dáadáa ó ní ẹ̀san dáadáa. Tinubu ẹni bá sì ṣe ibi ó ní ẹ̀san tirẹ̀. Ó ní ẹ̀san dáadáa tí ọba Dr. Síkírù Adétọ̀nà eléyìí tó ṣe, òun ni wọ́n gba ẹ̀san dáadáa rẹ̀. Wọ́n ní ọba Àwùjalẹ̀ ọ̀hún Tinubu àgbà fún kábíyèsí Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú wípé àṣọdúnmọ́dún ò ní ṣe àwọ̀ àṣọdúnmọ́dún. Ó ní bàbá òun ti ṣe ti ọdún yìí, ó ní lọ́dún tó ń bọ̀ yóò tún ṣe nínú ayọ̀, àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ni. Gẹ́gẹ́ bí ọba Adétọ̀nà bó ṣe pẹ́ ní 90 ọdún láyé o lórí ipò bàbá wọn eyín Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde. Ìránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìṣẹ́ Ọlọ́run ti ìjọ Kátólíìkì èyí tó wà ní ìpínlẹ̀ Sokoto, eyín ìránṣẹ́ Ọlọ́run Martin Kukah, ohun mà ló ti sọ wípé ohun tí orílẹ̀-èdè Nàìjíríà gbìn náà ni wọ́n ń ká èso rẹ̀ lọ́wọ́ báyìí o, pẹ̀lú bí ìwà jàǹdùkú agbésùmọ̀mí alọ́kọ́lóhun kígbe
tó ń ti àwọn ẹgbẹ́ òkùnkùn tó sọ eléyìí tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún Matthew Kukah tó sọ̀rọ̀ náà níbi ayẹyẹ kan ti ọdún 42 eléyìí tí àwọn ẹgbẹ́ tí wọ́n pè ní Rotary Club èyí tí wọ́n gbé kalẹ̀ nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lánàá ti ṣe ọjọ́ Jímọ̀. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn èyí tó kópa tó sì bá àwọn ènìyàn sọ̀rọ̀ ipa ribiribi èyí tó yẹ kí a máa wù nípa ṣíṣe dáadáa láwùjọ o. Níbẹ̀ ni Kukah ti tẹnu bọ̀rọ̀. Ó ní bóun ò bá ní parọ́ o tí òun ò sì ní fi nǹkan kan kún. Ó ní ohun tí orílẹ̀-èdè Nàìjíríà gbìn látọwọ́ àwọn ìjọba wa òun ni à ń ká èso rẹ̀ lọ́wọ́ báyìí nípa àwọn agbésùmọ̀mí, àwọn tí wọ́n sọ àdó olóró mọ́ra àti àwọn oníṣẹ́ ibi tó fi mọ́ àwọn Boko Haram gbogbo èyí tí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò ṣẹ̀yìn àìlákàkún, àìlóòótọ́ àti àìbìkítà àwọn ìjọba wa ní orílẹ̀-èdè Nàìjíríà ló ń fa àwọn nǹkan wọ̀nyí o, nítorí wípé àwọn ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n pè láti máa lò wọ́n fún iṣẹ́ ibi ni wọn ní ìmọ̀ ẹ̀kọ́ àti ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run rárá bí tí hùn kó kéré mọ́ tó. Ìránṣẹ́ Ọlọ́run Matthew Kukah ti ìjọ Kátólíìkì eléyìí tó wá sí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn tí a ní ìsọ di mímọ̀. Ó ní bá a bá fẹ́ bọ́ kúrò lọ́wọ́ àwọn ìwà búburú yìí, ó ní kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí dájú wípé ìrónilágbára eléyìí tó dáa tó sì yanrantí wà fún àwọn ọ̀dọ́. Bákan náà kí wọ́n jẹ́ kí ètò ẹ̀kọ́ èyí tó yè koro kó wà fún gbogbo ọ̀dọ́ pátápátá o, pàápàá jù àwọn tí wọ́n ní ipa àti agbára láti kàwé kí wọ́n ṣètò ọ̀hún fún wọn lọ́fẹ̀ẹ́, kí wọ́n sì dájú wípé àwọn ọ̀dọ́ náà tún ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí ó máa jẹ́ ìtọ́nà láti ṣe dáadáa o. Ó ní bí bẹ́ẹ̀ kọ́, ó ní ọdún 5 àti ọdún 10 síwájú sí o, ó ní yóò dàbí ìrìnàjò 30 ọdún sẹ́yìn èyí tí Nàìjíríà ti wà ní bí ìjọba ò bá falẹ̀ mọ́ bí nǹkan ti rí o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọn yóò máa lò gẹ́gẹ́ bí irinṣẹ́ èṣù láti da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà EFCC àwọn ni wọ́n ti gbé iṣẹ́ kan dìde dúró báyìí pẹ̀lú òfin àti ìjìyà ẹ̀ṣẹ̀ èyí tó rọ̀ mọ́ láti ránṣẹ́ rẹ̀ sí ilé-iṣẹ́ èyí tó rí sí wọléwọ̀de láti orílẹ̀-èdè Amẹ́ríkà sí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Nàìjíríà jáde kúrò lọ sí àwọn orílẹ̀-èdè gbogbo èyí tí wọ́n yóò máa dúnàádúrà pẹ̀lú owó dọ́là àti owó náírà. Báyìí ni àjọ EFCC ti wá ní kí wọ́n tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kí wọ́n gbọ́ ò wípé ìlú tí ò sófin ni ò sẹ́ṣẹ̀, ìlú tí ẹ̀ṣẹ̀ bá ti wà báyìí òfin rẹ̀ ń tẹ̀lé káàkiri ni, bẹ́ẹ̀ sì ni ìlú tí òfin bá ti wà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà wọ́n yóò jọ rìn káàkiri ni o. Àjọ EFCC nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n kà á sétí ìgbọ́ Nigeria Embassy lọ sí àwọn ilẹ̀ òkèèrè pàápàá jù lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà wípé nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó ti sọ di mímọ̀ báyìí ẹnikẹ́ni kò gbọdọ̀ fi owó dọ́là ṣe ìdúnàdúrà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ilé-iṣẹ́ èyí tó rí sí wọléwọ̀de lórílẹ̀-èdè yìí lọ sí àwọn orílẹ̀-èdè bòmíì bí kò ṣe wípé owó orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tá a mọ̀ sí náírà àti kọ́bọ̀ òun ni kí wọ́n máa lò láti fi dúnàdúrà o. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde láti ilé-iṣẹ́ àjọ EFCC sọ di mímọ̀ wípé bá a bá wá rí èyíkéyìí ẹ́mbásì èyí tó bá ti tàpá sí òfin yìí wọ́n ní àkọ́kọ́ o wọn yóò fìyà jẹ irúfẹ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n ní ẹ̀ka rẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ àti pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń kópa tí wọ́n sì ń lọ́wọ́ sínú àwọn nǹkan wọ̀nyí ni wọn yóò jẹ ìyà wọn lájẹkùn o. EFCC náà fi kún wípé ó ti di ẹ̀ṣẹ̀ báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń bẹ nílẹ̀ yìí tí wọ́n ṣí àkáǹtì orílẹ̀-èdè míì tí wọ́n sì jẹ́ pé owó dọ́là èyí ni wọ́n fi ń dúnàádúrà nínú àpò àpamọ́ ọ̀hún. Wọ́n ló ti di ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni yòówù tó bá ti lórúfẹ́ àwọn nǹkan wọ̀nyí tá a mọ̀ sí domiciliary account wọ́n ní yóò jẹ bóto ìyà lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá parí rẹ̀ wípé èyíkéyìí ẹ́mbásì tí ó bá gba owó ní orílẹ̀-èdè yìí tàbí sanwó jáde tàbí kí àwọn ọmọ ilẹ̀ yìí sanwó jáde o wọn ò gbọdọ̀ lówó dọ́là bí kò ṣe wípé
owó náírà tiwantiwa òun gan ni kí wọ́n máa lò. Ẹnikẹ́ni yòówù tó bá sì tàpá sí òfin yóò jẹ ìyà rẹ̀ lájẹkún gẹ́gẹ́ bí àjọ EFCC bí wọ́n ti ka ìwé òfin ìyà ẹ̀ṣẹ̀ ọ̀hún sí etí ìgbọ́ àwọn tí ọ̀rọ̀ ń kàn láti lè mú lò. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ń ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí kẹ́ WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́ kàn sí +234 806 400 0204. bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti tẹ àwọn afurasí oníṣẹ́ ibi kan èyí tó jẹ́ wípé jíjíyàn gbé gbígba owó lọ́wọ́ àwọn ènìyàn àti ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú àwọn ọkùnrin sọ́kùnrin òun ni wọ́n yàn láàyò báyìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti kéde ọ̀rọ̀ náà lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀ lásìkò tí wọ́n ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi ọ̀hún eléyìí tí wọ́n lọ bí 11 níye o lólúléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá yányàn o ní ìpínlẹ̀ Èkó sọ di mímọ̀ lásìkò tó ń ṣe àfihàn ó ní àwọn ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí wọ́n sì ti dẹ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọlọ́pàá sí ìgboro ayé láti lọ ṣe ìwádìí láti mọ̀ wípé bóyá lótìtọ́ àti lódodo làwọn ìwà ibi yìí ṣì ń ṣẹlẹ̀ láwọn agbègbè pàápàá jù ní agbègbè Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti mú àwọn afurasí tó ń lọ bíi 11 náà. wọ́n ní àwọn afurasí ọ̀hún tó jẹ́ wípé bí wọ́n bá gbé ọkọ̀ síta o wọ́n jí ìyàn gbé lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọn yóò gba gbogbo dúkìá àti owó èyí tó bá ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn. àwọn afurasí ọkùnrin 11 náà wọ́n ní wọ́n tún máa ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú àwọn ọkùnrin tó jẹ́ akẹgbẹ́ wọn níbi tí ọ̀rọ̀ ọ̀hún àti ìròyìn náà tó ti ya ènìyàn lẹ́nu wípé ọ̀kan nínú wọn eléyìí tí wọ́n mú òun náà sọ di mímọ̀ tirẹ̀ wípé ìpínlẹ̀ Ẹdó lòun ti wá o òun ò ní àǹfààní láti kàwé tán ṣùgbọ́n ìgbà tí òun dẹ́kọ̀ ó ní ọwọ́ ọ̀kan nínú àwọn ènìyàn yìí tó porúkọ rẹ̀ ní Edet òun lòun dé sí tó sì jẹ́ wípé láti ìgbà náà òun ṣiṣẹ́ pẹ̀lú ilé ìtura bákan náà òun á máa ṣe oúnjẹ fún àwọn èèyàn nínú ilé kó tó di wípé òun lọ gba máṣíìnì tí wọ́n ń pè ní POS tóun ní èèyàn tó sì fi ń ṣe ètò ọrọ̀ ajé kó tó di wípé Edet ó pe òun sí iṣẹ́ ibi ọ̀hún tó sì jẹ́ wípé àwọn ènìyàn tí wọ́n bá ti jí gbé o wọ́n máa lo máṣíìnì POS yìí láti fi gba owó jáde kúrò nínú àpò àpamọ́ báǹkì wọn o kó tó di wípé wọ́n á tún wọn wọnú àwọn àyè tí wọ́n ti gba ilé sí ní agbègbè Lẹ́kì tí wọ́n máa ṣe yùnkẹ́yùnkẹ́ ọlọ́kùnrin sọ́kùnrin kí wọ́n tó fi wọ́n sílẹ̀. wọ́n ní àwọn obìnrin tí ń bẹ láàrin wọn yàtọ̀ sí owó tí wọ́n yóò gbà lọ́wọ́ wọn yóò ní kí àwọn máa lọ láyọ̀ àti àlàáfíà. wọ́n ní ọ̀kan nínú àwọn èèyàn tí wọ́n tún mú jẹ́wọ́ wípé agbẹjọ́rò èyí tó jẹ́ ògbóǹtarìgì agbẹjọ́rò lòun ṣùgbọ́n tí wọ́n káwọn náà mọ́ ìdíwà ìbàjẹ́ yìí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ó ní òun ò yan ọkùnrin nìkan láyò láti máa ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú wọn bí kò ṣe wípé òun náà máa lo yùnkẹ́yùnkẹ́ ọ̀hún pẹ̀lú àwọn obìnrin. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nínú ọ̀rọ̀ alámòjútó ó ní àwọn 11 ọ̀hún gbogbo wọn pátá ni wọ́n ti wà lágọ̀ọ́ ọlọ́pàá o tó ń ti ìwádìí tó sì ń tẹ̀síwájú. wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn yóò tàrí wọn lọ sílé ẹjọ́ fún ìdájọ́ òdodo nílé ẹjọ́ ọ̀hún. lákòótán nínú ìròyìn wa fún tòní
gbajúgbajà nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti elédè òyìnbó tí sọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àgbà ọ̀jẹ̀ ọ̀hún arákùnrin Kanayo Kanayo ló ti sọ̀rọ̀ bóde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ni wọ́n ti forí gba ègún látọwọ́ àwọn òbí wọn látara àwọn ìwà ìkan tí wọ́n wò, ṣùgbọ́n tọ́rọ̀ yìí pé ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ làwọn ń gbé ìwà ọ̀hún ni wọ́n gbé gbà o. Bẹ́ẹ̀ ni Kanayo Kanayo tẹnu bọ̀rọ̀ nínú ìròyìn tó sọ wípé ó dá òun lójú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n sì ń ṣirú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ṣì wọ́n lọ́nà. Ó ní kò sí ìbùkún kankan fún ọmọ èyí tí òbí rán lọ ilé ìwé tó ka ìwé ọ̀hún tán o, tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó gba owó oṣù àkọ́kọ́ tó lọ kó fún pásítọ̀ àbí àfáà rẹ̀ gẹ́gẹ́ bí ìbùkún kí wọ́n lè ṣàdúrà kí èrè gọbọi kó wọ owó náà. Kanayo Kanayo ní irú ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ ègún ló gbà lẹ́nu àwọn òbí rẹ̀. Olóhùn yóò gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn, pàápàá jù àwọn tí wọ́n ń bẹ nílé ìwé àbí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́, wípé owó oṣù àkọ́kọ́ tí wọ́n bá gbà, ó ní àwọn òbí ló lẹ́tọ̀ọ́ àti àǹfààní láti kọ́kọ́ ná nínú owó bẹ́ẹ̀ kí wọ́n sì gbàdúrà fún ọmọ bẹ́ẹ̀ kó lè ṣe àṣeyọrí nínú ayé kóun náà lè jẹ́ ènìyàn. Ó ní òbí tó jìyà eléyìí tó ti pọn lórí ọmọ tọmọ òun sì ṣe àṣeyọrí tó gba owó oṣù àkọ́kọ́ tó lọ kó fún pásítọ̀ àbí àfà, onírú ọmọ bẹ́ẹ̀ láì la ẹnu sọ̀rọ̀ bóde ó ló ti fa iná ègún léra rẹ̀ lórí o. Ó ní ibi tí èèyàn ti lè rí ìbùkún gbà ni wípé ọmọ tó bá kọ́kọ́ gba owó oṣù gbàrà lẹ́nu iṣẹ́, ó ní ìyá àti bàbá rẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti kọ́kọ́ jẹ nínú rẹ̀ kí wọ́n sì ṣàdúrà fún kóun náà lè ṣe àṣeyọrí o. Gẹ́gẹ́ bí Kanayo Kanayo tó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde sí orí ìkànnì ayélujára rẹ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ó jẹ́ pé ègún àti ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀ látara bí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́nà lórí ìgbádùn tara wọn àti ìmọ̀tara ẹni nìkan èyí tí wọ́n gbé wọ̀ bí ẹ̀wù. Kanayo Kanayo sọ̀rọ̀ ilẹ̀ kún nínú ìròyìn náà. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ilé iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV fún tòní. títí dìgbà míì ìfẹ́ tó máa láǹfààní láti gbọ́ tòrè míì, mo gbà ládùúrà wípé ilé òní lè wà ọ̀nà nínà wá o. Fúnmi Adénúgà lẹni tó ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.